àwọn ìyàwó mi àwọn ìyàwó alálùbáríkà. Alájà Mọ̀dínà Olúọmọ first wife. Tèmítọ́pẹ́ Akínsànyà second wife MC. Aláṣẹ Aisat Akínsànyà MC Olúọmọ wife. Alájà Ọmọbọ́lá Akínsànyà. àwọn ìyàwó tí ó ń tani ní ọjọ́ ìṣòro àwọn ìyàwó tí ọlọ́run tó nínú àrùn ìdójú àdúrà ti wọ̀. Mo dúpẹ́ fọlọ́run o mo dúpẹ́ fọlọ́run alihamudulilayi pé mi sínú ilé opó pé gbogbo èrò tó wáyé wọn sọ pé wá ṣòkú ẹ̀ alihamudulilayi mo ṣàdúpẹ́ fọlọ́run. Ìdúpẹ́ mi pọ̀ gan o mi ń dopó mi ń dòkú mi ń dọ̀fọ̀ bọ́bá tọ̀fọ̀ sẹ́nu ọ̀nà mi alihamudulilayi. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ẹ̀mí ẹ̀ o tí òfin Musiliu pa wá lẹ́kú o ọpẹ́ ni o adúpẹ́ ọpẹ́ wa ò tọ́ ọlọ́run lọ́ba tọ́pẹ́. à ń dúpẹ́ ńlá lórí Alhaji Musiliu Àyìndé Akínsànyà pé èrò ọ̀tá ò ṣẹ lórí wọn pé a tún rí wọn láyọ̀ àti àlàáfíà. àwọn ìyàwó tí ọmọ alálùbáríkà tó jáde lé ara wọn máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ wọn wípé ọ ṣe wọn. ìmọ̀ràn tí mo lè gbà náà ni pé òun náà ti rójú ayé because ó máa ń dára déyàn jù ó ti máa ń jẹ́ni tó máa ń finú tọ́ àwọn èèyàn jù pé ẹni yìí ibi tó bá ń lọ ló ń lọ kò dẹ̀ ń gbọ́ wọn ni wọ́n pé tọ́pọ̀ sọ pé olú ọmọ ẹni yẹn ọlọ́tẹ̀ náà ní irọ́ ni kò tí ì ṣe fún mi so adẹ̀dúpẹ́ pé èyí tó ṣe èyí wọ́n ṣe tiwọn ni wọn ò ṣe tọ́lọ́hún àwa ti anígbàgbọ́ pé ó ní nǹkan tọ́lọ́hún fẹ́ fi ṣe ni because tí ò bá ní nǹkan tọ́lọ́hún fẹ́ fàyọ̀ ń bẹ̀ wọn ò ní rí ṣe ọlọ́run tó ní kọ́ rí ṣe náà ó wù wọ́n kẹ́mi bọ́ ni ọlọ́run wá lẹ́mìí ò ní bọ́ ọlọ́run tí ò wá jẹ́ kẹ́mi bọ́ òun náà làwa tí wàá ń dúpẹ́ fún lẹ́nu gẹ́gẹ́ bí gbogbo ṣe mọ̀ pé Musiliu gbogbo nǹkan ẹ̀ ọpẹ́ ni kò sí nǹkan méjì tó ń ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ ọpẹ́ ló máa dá ọpẹ́ òun náà la tún wá ń dá lẹ́nu àádẹ́ tún máa dúpẹ́ títí ayé lọ́pẹ́ wa lọ́dọ̀ ọlọ́run àní dúpẹ́ tán. àmọ̀ràn tí mo lè fún wọn ni pé kó túbọ̀ súnmọ́ Ọlọ́run kó dẹ̀ tún máa ṣe dáadáa sáwọn àfáà dáadáa. ìmọ̀ràn mi ni pé kó ṣọ́ra fèèyàn kó yẹ finú tọ́ àwọn èèyàn ṣá. àti Adéwùnmí tó wà ní Amẹ́ríkà pé ó ṣe gan ọlọ́wọ́ Elédùmarè á dúró tì bó ti fi tiẹ̀ lẹ́tọ̀ọ́ gbọ́ tọmọlọ́mọ ọlọ́wọ́ Elédùmarè á bá gbọ́ tiwọn ọmọ òní kú mọ́ mi lójú nù wọn lọ́la kwata ìlà ìlà ìlera sí. mo dúpẹ́ fún gbogbo àwọn èèyàn tó wá sí ìbà ilé ni pé ilé àtọ̀nà wọn ò ní bàjẹ́ gbogbo àwọn tó filẹ̀ sí lọ́mọ bá wọn láyọ̀ àtàlàáfíà ìdùnnú àtàlọ́ tó fi lélẹ̀ sí lọ́mọ bá lé wọn ọ̀ ní rí wàhálà àní rí dààmú nǹkan kò ní ṣẹlẹ̀ sí wọn. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó wá bí tó fi ilẹ̀ sílẹ̀ tó wá gbọ́ tẹ́mísì wọn á délé wọn láyọ̀ àtàlàáfíà wọn ò ní rí wàhálà wọn ò ní rí dààmú wọn ò ní rí ṣìdìṣìdì lágbára Ọlọ́run o Ọlọ́run á máa ṣọ́ wọn àbọ̀ Ọlọ́run á máa dájú lórí wọn o. dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu adẹ̀dúpẹ́ lọ́wọ́ àáfà tó ṣe wá sílé ní àáfà Muyideen Bello àti gbogbo àwọn àáfà jàǹkànjàǹkàn Àlìfìlání Líláàfí ní ilé dárúkọ wọn tán adúpẹ́ fún wọn o kọ́lọ́n tún bàbá wa dúró tì wọn àti gbogbo àwọn òṣèré tó wá síbí lẹ́nìí àti gbogbo àwọn fáǹsì látòrí Pasuma Òṣòdì Òkè gbogbo wọn pátá gbogbo ọba pátá la dúpẹ́ fún wọn kù dìde wọn kọ́ àdúró tí wọn ní fi wé ẹ̀gbà wa àníwára wa àti àmàbára wa kalẹ̀ o. mo fẹ́ fàdúrà ran Alhaji Musiliu Àyìndé Akínsànyà lọ́wọ́ pé apá ọ̀tá ò ní ká wọn o wọn a máa borí ọ̀tá wọn a máa lọre wọn a máa bọ̀re ipò tó ń wọ̀ lọ́nkọ́ yìí lágbára Ọlọ́run ọba wọn máa dé bẹ́ẹ̀. màá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi àtàbúrò mi tí ajọ́mọ ìyá àtàwọn tó jọba kan gbogbo eré tó sá torí mi because ẹni tí ṣọ́ọ̀bù bá tojú ẹ̀ wọlé kò ní bá wọn bú ọba kò so mọ́ ó ṣe bí òun lọ́dọ̀ yẹn àwọn àfà èmi ni mo mọ ọ̀pọ̀ tó ṣe mí èmi mo mọ ọ̀pọ̀ tó bà mí bọ̀ mo dúpẹ́ wípé ọlọ́wọ́n mi nínú àrè kò fi ní dáhùn èèyàn lóró lápẹ̀rẹ̀ náà wọ́n ṣe gan thank you very much. màá dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu aṣíwájú bàbá Muyideen ti sọ̀rọ̀ bọ́ bí ẹni tó bá ń kó gbà ẹni tó bá ń kó má gbà aṣíwájú ṣe tiẹ̀ lọ nìyẹn ó lè fi lẹ́gẹ́sì tó dálẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ gidi gan Ọlọ́run bá mi fún wọn lẹ́bi gígbó àtàlàfíà rẹ̀. màá dúpẹ́ lọ́wọ́ Alhaji Najimu Ismail Yasin pé ọlọ́wọ́ ọwọ́ àmúra lọ́wọ́ báyìí ọ ṣe prayer tí nǹkan bá rú bàbá lójú ìṣẹ́jú kan báyìí tẹ́ bá máa gbọ́ wọn ti wà ní múra. mo ò sọ àsọdùn mo ń sọ eléyìí fún iṣẹ́ ribiribi tó ṣe lára nígbà tí mo wà lọ́sibítù. mo dúpẹ́ gidigidi gan pé kí ọlọ́wọ́ Elédùmarè gbogbo àwọn ọmọ wọn
ọlọ́wọ́ bí lórí màá lè bá wọn dá wọn sí lágbọ́dọ̀ lọ. wọ́n wá dúpẹ́ lọ́wọ́ àwọn àléhùn mọ̀ báwo lè ṣe máa sọ bẹ́ẹ̀ àwọn àfáà yes àwọn àfáà tó bá sọ ọkọ tí máa fi wọlé ilé ayé mi ọmọ kékeré tó bá jí àfáà èmi Musiliu Ayinde Akínsànyà tí máa fi wọlé ayé mi ò ní fojú jí because ìkọ́kọ́ ṣẹlẹ̀ níjọ́ yẹn tó fọwọ́ kọ́ mi mo ní pọ́nà fún mi ti ń dry mo wá rántí pé èèyàn tó bá yìnbọn fún ní ọ̀nà fún ẹ̀ wọ́n máa dry pé ó wá omi pẹ̀lú 2000 tí mo wà ní hajj ìrọ́pọ̀ ṣẹlẹ̀ ní hajj níṣojú mi báyìí ni ò ń ṣe dẹ̀nsẹ̀ omi 77 òun lọ́ fi ṣiṣẹ́ yẹn ní káàpá mo wà ń bẹ̀rù bóyá kó sọ fún mi yàtà fún yín mo wà ń bẹ̀rù bóyá kó sọ fún mi the next thing tí mo kọ́ rántí ni pé èmi omi 77 wọ́n lé mi tẹ́kì tí bá lọ sí hajj nǹkan méjì ni mo máa ń ṣe bọ̀ nǹkan méjì yẹn ni pé Quran ni máa ń láìkí Quran kì í dress ilé second ni máa bu omi 77 fúnra ara mi ni mo ń rà ni máa bu fúnra ara mi ni mo ní ilé tó pọ̀ gan pẹ̀lú tí sẹ́ẹ̀tì yẹn á kù mo ní kó jẹ́ torí Ọlọ́run pé nọ́mbà 1 kọ́kọ́ bá mi gẹ̀ẹ́tì omi 77 pé tó bá ti bá mi gẹ̀ẹ́tì ẹ̀ kọ́ lọ wá àwọn àfáà ìfẹ́ máa fà tó jẹ́ kọ́ bá mi kàkà fi kọ́dẹ̀ bá mi pa ẹ̀ tì yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé kọ́ máa gbé mi 77 yẹn wá omi 77 yẹn ni mo rí pé ojú mi ti ń ṣe kí ni ó tó ń wálẹ̀ tí fífi àwọn àfáà tó wá nídìí pẹ̀lú àdúrà tí wọ́n bẹ̀rẹ̀ fi ń ṣe nǹkan fún mi ní oríṣiríṣi mo wá lórí pé yes ìwòsàn ilé ayé yìí ẹni tí ìdìbò bá ń dùn ní ààrẹ á mọ̀ yìí pé Ọlọ́run ò ní jẹ́ kí ara ní wá lẹ́sẹ̀kẹsẹ̀ déńdé náà gbé ìkọ́dé ọba ọlọ́fà ọba Saheed Elégùṣì àwọn èèyàn lóríṣiríṣi ọgbẹ́ ìbọn àpòló wá fún mi tí mo bẹ̀ lò tó yẹ pé jọ́pọ̀ ta owó tó mọ̀ yìí pé MC wà ní ayé òun làwọn ọ̀rọ̀ fi gbé rúmọ̀sì kiri pé ọ̀tá mi ti kú mo fi àsìkò yìí tọrọ fún mi ẹ̀yìn àfẹ́ ọlọ́wọ́ ìdílé ìmọ̀lẹ̀ àbámi dúró tí ìwà ìrẹ̀ ń bọ̀. mo wá fi àsìkò yìí mo fi dúpẹ́ fún Nàìjíríà abroad Europe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lóríṣiríṣi fún òkè àwọn àdúrà tí wọ́n ń ṣe fún mi pápákọ̀ fún mi tí àwọn ẹlẹ́sìn àbáyé onígbòkòkò oríṣiríṣi máa ń ṣe fún mi àtẹ̀lé tó kú mi díẹ̀ àtàwọn tó ṣàdúrà fún mi ojúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ pátá nígbà Ọlọ́run tó Elédùmarè ọ̀ọ́ni kọ́ọ̀rọ̀ ìgbèkúrú lé oṣù àná wọ́n dúpẹ́ lọ́wọ́ ètò ọ̀sìpítà ẹ̀jọ̀ ètò ọ̀sìpítà mo dúpẹ́ lọ́wọ́ wọn wípé àwọn ètò ọ̀sìpítà wọ́n ṣe ribiribi léje wọ́n ṣe yàyà mẹ́fà lórí tírímẹ̀tì fún mi Ọlọ́run tó Elédùmarè kò ní jẹ́ ká bí àìsàn tó máa dé bá wa kò ní jẹ́ ká bí ìrẹsẹ̀ tuntun àtọ̀rọ̀ lọ iṣẹ́ àná. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn both actor and actress. Wọ́n ṣe gidi gan. Wọ́n ṣe gidigidi gan. Mo ní nǹkan tí àwọn actor àti àwọn actress tó ṣe nínú ilé ayé mi. Ó dúpẹ́ fún ọ yí pé ìyáálé àná ní sí àná òkè 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 mọ́ àgbẹ̀mọ́ àyàwó ìjà tó máa gbàgbọ́ ní sí àná. Wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn social media. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wọn. Wípé ẹ ṣé gan, ẹ ṣé, ó dúpẹ́ lọ́wọ́ yín, wípé ilé iṣẹ́ gbogbo yín kò ní dojú lágbọ̀rọ̀ náà. Ilé iṣẹ́ yín máa gbòòrò sí i lágbọ̀rọ̀ náà. Iṣẹ́ tẹ máa ṣe tó máa fà yín sẹ́wọ̀n Ọlọ́run tó lè máa rè iṣẹ́ tẹ ṣe lágbọ̀rọ̀ náà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn member of National Union Road Task Force ní gbogbo state pátápátá àwọn state chairman yẹn orí gbogbo nǹkan tó ṣe lórí ọ̀rọ̀ mi
ọlọ́run ọ̀gbẹ́ lẹ́kùnrin iṣẹ́ national union òní dẹ́rù lábọ̀rọ̀ lọ́ọ̀ṣì àgbà iṣẹ́ wa òní dojú ìjà kan rárá ọ̀rọ̀ náà àwọn nìyẹn ọlọ́run ọba nìyẹn wọ́n máa ṣe lọ àwọn ọlọ́run ọba bẹ̀ káàkiri fẹ́rí mọ́ ìdúpẹ́ lọ́wọ́ yín olúpẹ́ lọ́wọ́ Sanwó-Olú olúpẹ́ lọ́wọ́ Babaláyì olúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́kùnrin káàkiri ìjọba káàkiri ìṣòfúnlé ẹjọ́ èmi ò ní lè ra kàmpé ẹjọ́ torí ọlọ́run ọ̀dì sísìn ẹgbẹ́ wa APC oníkẹ́kọ̀ọ́ ṣe kí ni ẹ̀rọ tẹ̀ sójú tẹ̀ sójú ẹ̀ dáadáa. Thank you very much. God bless you all. God bless you, inshallah. Èmi ń sinmi àyìnbó, èmi ò ní sọ̀rọ̀, ẹ̀rọ láti ṣàkóso, èsì tó tẹ̀lé.